ṣẹlẹ̀ àti rí òkodoro ọ̀rọ̀ ìdí tí àwọn caliphate ṣe sọ wípé second term president Bola Ahmed Tinubu kò gbúdọ̀ wáyé ọ̀ràn ni fún wọn. ṣé mo epo ti tó bí fídíò bí méjì mẹ́ta tí mo ti ń béèrè pé òkè kí ni nǹkan gan tí president Tinubu ṣe fún àwọn nọ́dánà tọ́nẹ́lá kò gbúdọ̀ padà wá second term ẹ̀ ó dangerous fáwọn àti padà wá rí àṣírí o ẹni láti farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa. Tinubu will run for a third term if his health permits him. Former Secretary to the Government of the Federation, SGF, Bashir Lawal, has claimed that President Bola Tinubu could pursue a third term in office if circumstances allow it. Reacting to questions if President Tinubu may attempt to extend his tenure beyond the constitutionally allowed 2 terms, the former SGF said he believed such a move could happen if the opportunity presents itself. But Tinubu will go third term. If God gives him the long life to do it, he will. What will stop him now? Blind Nigerians or a pliant National Assembly of crook? Hey, former SDF, whoa! Ó ní kò sí nǹkan tó lè dá kó tẹ̀ wá ṣe second term mọ́ báyìí sìn. Àṣé kò ṣe ìjà second term ní àwọn caliphate àwọn nọ́dánà prevent ìṣe tí wọ́n ń jà. Àṣé wọ́n ti rí wípé Tinubu gan ti ṣe second term wọ́n fẹ́ third term kó má continue òun ni wọ́n ń gbógun tí wọ́n ń ṣe oríṣiríṣi. Mẹ́hàn ǹjẹ́ ó ti wàwé ẹ̀ nípa àwọn fulanization agenda ọ̀tọ̀ ní Islamization agenda ọ̀tọ̀ ní fulanization agenda. Tẹ̀lé mi kó wá gbọ́ agenda ọ̀hún. Christians in Eastern region will be oppressed on our battle. Through tactic, hunger, corruption, trials among them will clear the way for us. Our achievements are penetrating the region by laying pipelines and coastal roads. We are building to move our crude oil to west and north before we launch heavy final invasion at the eastern region. Since link roads are constructed and open rounds the eastern region, Biafra will be forgotten. Without ship or navy power, they would be surrounded by lands. All their dirty politicians who cares only for money and for position and ministerial appointments, governors and all that, contracts will give to them and the bribes they want to take over the region. Now, allegedly, this is the message that the Sultan was having with emirs, and the agenda is very strategic and very much in place, working, consciously and, looking at what is going on with the security issue. You can tell that there is more to this than beneath the eyes. This is a message that I want to send to Tinubu. Tinubu, our people are suffering. These are Hausa people. All these people, there is no single Fulani among these people. No single Fulani here. But they are telling you that all the people who are affected by these Fulani atrocities are all Fulani. They are saying that they are lying to you that Fulani are killing Fulani. It is lie. It is Hausa genotype that is going on in Nigeria. Hausa people have been taken away from their villages. All their villages. This is a small town, but there are over 60 villages that are camping here as an internally displaced people. No government help that is coming out from anywhere. Government is not helping them. Is there any Fulani man here? No. There is no Fulani man. So why are you telling us that it is Fulani that are killing Fulani? Yes, you see? They are lying. All the governors in Sokoto State, for instance, the people who were attacked were Fulani. In Zamfara State, for instance, the people who were also attacked. Just a moment. The people who were attacked were also Fulanis. In Kebbi State, where we also understand that there is a vibrant farmer Fulani population, they have also suffered some violence from these so-called herdsmen. So can we really say it's about an ethnic group, or is it, something that we're yet to really put a finger on? They are lying. All the governors, any visitor come from president to go and visit any state, they will show Fulani
cultural attires, which meaning that the place, the northern Nigeria is a Fulani country. Well, it is a lie. Yes. There is no single Fulani that is affected by this Fulani atrocity. All the unaliving of our people is done by Fulanis, and it is affecting only Hausa people. No single Fulani man that is here. Babu popular ni ana. Kuke cewa to Fulani ne suke kashe Fulani. Ƙarya ne. Ya haka mu Hausawa. Àṣírí meeting tí Sultan of Sokoto tán ni ó ṣe pẹ̀lú àwọn jihadis, àwọn Fulani imam sheik nkankan, òun ló ń jáde tó tẹ̀lé fídíò yẹn jáde tán sọ yẹn. Tó bá wá nírọ́ ni wọ́n list sí dáadáa, wọ́n ní ní northern part of Nigeria. Àwọn Christian tó wà ńbẹ̀, àwọn máa oppress wọn pa. Ṣé wọ́n ti oppress wọn pa báyìí? Ṣé wọ́n ti oppress wọn pa? Lẹ́yìn oppressor, kí ló tún gbọ́ tán náà máa ṣe fún wọn? Hunger, wọ́n fi ebi bà tí wọ́n jẹ́. Ìgbà tí wọ́n fi wọ́n sí post kankan, kò sí any political post kankan. Bẹ́ẹ̀ àwọn ni wọ́n ní àwọn Fúlàní bá ní ilẹ̀ Haúsá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n fi ọgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn àti oríṣiríṣi ọgbọ́n ẹ̀tànjẹ tán fi wọlé sí wọn lára tí wọ́n fi pa àwọn ohun. Ẹnu ìgbà tí bàbá Tinubu débẹ̀ sí ni Fúlàní ṣe lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n dìde díẹ̀díẹ̀ tán lè speak out. Wọ́n ti oppress wọn pa. Jíjẹ emir, wọn jẹ́ káúsá jẹ emir mọ́. Nípa pé bíyà political post, gbogbo post pátápátá Fúlàní ló ń ẹ̀dẹ̀. Everything tó bá ti ní pé leadership dání ní northern part of Nigeria, hardly lè fi máa rí Haúsá kankan bẹ́ẹ̀. Fúlàní ni wọ́n kó sí gbogbo ẹ̀ pátá látòkè désàlẹ̀. And that is one of their agenda. Òun la ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ kó tó Ajíire original wípé ẹ jẹ́ agbọ́mọ́ tinú wa. Ṣé ọ̀nà tí àwọn wọ̀nyí ẹranko wọ̀nyí ọmọ jí mú ìtọ̀ màlúù yìí tí wọ́n gbà tó fi penetrate tí wọ́n fi finish àwọn Haúsá? Ọpẹ́lọpẹ́ bàbá Tinubu, ẹnu ìjọba yìí báyìí ni wọ́n fún àwọn ẹ̀yà tó kù, àwọn ethnic tó kù ní ẹnu. Ẹgbẹ́ ilé ṣe rí táwọn Haúsá ṣe ń lè sọ̀rọ̀ kó tó di wípé bàbá Tinubu become president. Fídíò mélòó ló ti rí tí Haúsá ti ṣe síta tí wọ́n complain bí wọ́n ṣe ń complain lẹ́nu ìgbà tí bàbá débẹ̀? No, bí wọ́n rẹ́. Here we are. Ṣé adẹ̀málájú kalẹ̀ tá máa gbà sí wọn lẹ́nu? Ẹ rí àwọn Fúlàní wọ́n wá ń fẹ́ wa láya àbí wọ́n fẹ́ wa lọ́kọ, kì í ṣe pẹ̀lú ìdùnnú wọn o, because they have plan. Wọ́n ní agenda tí wọ́n fẹ́ ṣe. Àwọn òde kì í wọ́n ìnẹ̀ ọ̀rì pẹ̀lú agenda wọn. Àwọn òde ní gbàgbé àwa là kì í pẹ́ kò ń pẹ́ wa ta fi máa ń gbàgbé ẹ̀kọ́ tí atẹ́gùn bá ti fẹ́ sí Yorùbá ti gbàgbé. Ẹ wo iye ọdún tó tẹ̀kí wọn kí wọ́n tó finish àwọn Haúsá. Tẹ́lẹ̀ rí gbà tèmi kéré, ilẹ̀ Haúsá la máa ń gbọ́ ní northern part of Nigeria. But lẹ́ni ṣe gbọ́n kankan nípa tangible nípa Haúsá mọ́ àfẹnu ìgbà tó ṣẹ̀ṣẹ̀ tún sọ̀rọ̀ yìí. Tó bá tún fọ́dà láti gbọ́ gbogbo fídíò yẹn, wàá rí táwọn Haúsá gan ti fi gbé ta. Wọ́n ti fi gbé ta. Wọ́n jẹ́ kó yé wípé there is Hausa genocide, Christian genocide nìkan láyé ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ti fi Hausa genocide sí nígbà tí Christian genocide ti cast. Gbogbo àgbáyé ti mọ̀ wípé àwọn Sultan headed by Sultan Fulani Caliphate, àwọn ISWAP, àwọn Boko Haram, gbogbo wọn, àwọn ni wọ́n pa Christian tọ́nà fẹ́ eradicate gbogbo Christian tó wà ní northern part of Nigeria. Ohun ní gbogbo wa rí ẹ̀rí bí ìlú Amẹ́ríkà bọ́ ṣe ń bá wọn pò mẹ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta ni referendum gbogbo wa lámọ̀ tó bọ́ síta. I think it's about between 5 to 8 people nínú family òun ni wọ́n pa tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí American president pé kó má jẹ́ kán pa òun. Wọ́n fẹ́ wipe out gbogbo Christian tó wà ní north. Wọ́n fẹ́ kí north jẹ́ kìkìdá Islamic. Tó bá wá jẹ́ wípé lóòótọ́ tí gbogbo north bá become an Islam, ṣé ìgbésí ayé á dùn? Ṣé á rọrùn jù báyìí lọ? Ṣé kò á ké bí eku? Ṣé ìyá á ké bí ẹyẹ? Ṣọ́mọ ènìyàn á fọ̀n bí ọmọ ènìyàn? Ṣé economic problem á wálẹ̀? Insecurity á dohun ìgbàgbé? Ṣé àlàáfíà á jọba? Ìwọ àtèmi mọ̀ wípé irọ́ ni gbogbo nǹkan tí mo kà kalẹ̀, kò sí kankan tó máa rí ń bẹ̀. Tó bá ní irọ́ ni mo pa, wẹnu lẹ̀ kó wẹnu kọ́. Wo another part of Nigeria of today. Kí àwọn Fúlàní kó rinlẹ̀ kán tọwọ́ wọn tó teku, kán tó di wípé wọ́n hijack everything mọ́ every other ethnic lọ́wọ́ ní another part of Nigeria. Náà ti dùn gan-an fáwọn tó lọ ń gbé bẹ̀. Àwọn northern part of Nigeria sweet tẹ́lẹ̀. Kò sí wàhálà until ìgbà táwọn people ìtì ẹsẹ̀ wọn rinlẹ̀. Ẹ wo nǹkan tó ń sọ northern part of Nigeria dìlé ni. Tó bá gbé èèyàn kan tó bá sọ pé òun lọ sí north báyìí, ọkàn ẹ máa kó sókè.
ṣé ìgbésí ayé tó dáa nìyẹn? Gbogbo nǹkan tí mo kà kalẹ̀ pé ṣé tí wọ́n bá tẹ̀ wá fulanize àbí islamize in other part of Nigeria, ṣé àwọn nǹkan yẹn máa ṣẹlẹ̀? Wo àtẹ̀mí mọ̀ pé kò lè ṣẹlẹ̀, torí Saturday tó bá máa gbé ni Friday láti rí fìrìfìrì, àbí bó parọ́ tó wá lọ fi wo gbogbo àwọn country tó jẹ́ kìkìdá Islam ni wọ́n ṣe, ojoojúmọ́ ogun ni wọn, aráàlú ò gbádùn, wọn ní life, modern slavery náà practice pẹ̀lú wọn. Ọgbọgbọ́n yẹn tó fi kọ́ńkà àwọn Haúsá, òun ni wọ́n fi ń penetrate wọ àárín àwọn ọmọ Yorùbá. Ó la ṣe sọ fún ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń ṣe ẹ̀sìn, ẹ fi ìfẹ́ kún, ẹ fi ọpọlọ kún, ẹ má sọpọlọ nù torí ẹ̀sìn. Ẹ̀sìn téèyàn bá ti ń sìn tó bá ti ń sọpọlọ nù, ó mọ nǹkan tó ń ṣe mọ́. Ṣẹ́rú ni yín ni? Are you a slave? No. Wọ́n ti stop owó ẹrú, ìran bàbá ńlá bàbá tèmi, wọ́n à ń ṣẹ́rú. Ṣó ti rí gbogbo plan wọn? Ìwọ àtẹ̀mí mọ̀ pé kò ṣe bẹ̀ nìkan là ń lọ. Sì tẹ̀lé mi kó wá bá mi dúró, kó bá mi gbọ́ ọ̀rọ̀ yìí, torí mo ní àwọn question tí mo fẹ́ béèrè tẹ́ máa bá mi dáhùn níbi comment section. God bless you. Ìwé ìròyìn kan máa ń béèrè pé ṣé mi ìdí fẹ́ sọ ààrẹ yẹn di sẹrimóní ààrẹ mú ní ọjọ́ tí ààrẹ ò bá lọ sógun fàájì ló máa ń dún lé ààrẹ every time. Ẹ lọ gbọ́ ìtàn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò. Ọjọ́ tí ò bá lọ sógun, o ò lè bá ààrẹ ńlé kó jókòó sórí ìtẹ́ ẹ̀, o máa rí àlárí òfì ìsányán lára ẹ̀ tó máa wọ̀. Ojoojúmọ́ yẹn wọ́n dẹ̀ máa fi lé pọtí, wọ́n máa fọ̀nà rókà. Ṣùgbọ́n tọ́jú ogun bá dé, wọ́n á change àlárí, wọ́n á change òfì, wọ́n á wá wò gbérí, wọ́n á wọ aṣọ agbára, wọ́n á mọ̀ra ogun. Àwọn tó dẹ̀ kù tó ń fi ìfilẹ̀ sílé ìbí gbọ́dọ̀ pa wọ́n, ẹ máa dáná fún wa, àwa lọ sógun bí ọ̀rọ̀ jagunjagun ṣe rè. So irun jagunjagun máa ń ní àyè fún pleasure time. Ìwọ́n tó dẹ̀ péré ẹni jagunjagun, àwọn ọ̀tọ̀kùnrin bá invite ẹ níjọ́ tó ń ṣe nǹkan rí, bóyá wọ́n ṣe birthday ni àbọ̀ ń ṣe wedding ọmọ wọn ni, tó lọ attend ẹ̀ ọjọ́ tó bá fẹ́ jagun ta ló máa support ẹ. Ó gbọ́dọ̀ grace occasion wọn. Tó o bá lọ grace ẹ, ó ní léèyàn lára, èèyàn lẹ́yìn fi ń ṣe aṣọ ara. Èèyàn kò sẹ́nìkan tó ń dá jagun láyé, ẹlòmíì wà ọpọlọ ló máa fi support ẹ, ẹlòmíì wà contact ló máa support ẹ, ẹlòmíì wà spiritual ló máa support ẹ, ẹlòmíì wà media power tó ní ló máa support ẹ, ẹlòmíì wà ọgbọ́n àti ète ló máa pẹ́ ẹnu ọgbọ́n yìí àyà àgbàdọwọ́ la fi ń sọ̀yà. Ọjọ́ tó wá ń ṣe wẹ́ẹ̀dì ọmọ ẹ̀, ó wá yìí báyìí lórí Ààrẹ Ọ̀nà Kakanfò, wàá lọ jókòó lé pé torí jagunjagun ẹ̀ òun lọ pàtì. Ọjọ́ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan rí ilé ayé ẹ̀ta ló máa wá grace. Ọ̀sì bá àbá lọ síta àwọn kan, báwo làwọn kan ṣe máa wá sí tiwa? So ara àwọn òmùgọ̀ fún ẹni tí ò ní òye, wọn àtọ́ pé torí bẹ́ẹ̀ ti jẹ́ jagunjagun kò gbọdọ̀ attend the social program. Torí wọn náà, social life is part of any human being. Àmọ́ wá ṣe nǹkan o, àbí kí lè ní kí n sọ ẹ̀yìn èèyàn mi mẹ́hàn. Àbí Ààrẹ ò mọ story tó ń sọ ni? Àbí Ààrẹ ẹjọ́ sáré máa mọtí? Àbí Ààrẹ ti ta mọ́dẹ̀ ṣe máa ń gbàdúrà yẹn, mi rò pé omi ló wà ńbẹ̀ ni, ó lè jẹ́ sí máṣínáàbù ni. Ìjọ tí Ààrẹ ṣe fídíò yìí, ó dẹ̀ pa Ààrẹ ti ta nǹkan sọ́pọ̀lọ́, wọ́n ti ta nǹkan sẹ́nu, ó ti ń ṣe bákanbàkan, ojú yẹn ti ń blọ̀. Tí ọ̀bẹ wá jẹ́ bẹ́ẹ̀, àbẹ́yìn ò gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ààrẹ ni. Kàmá ẹ̀ tí ìròjọ́ jù. Ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ọmọ kóòtù ajíire, ọmọ Yorùbá original, níbi comment section bá mi kọ síbẹ̀. Gẹ́gẹ́ bí Ààrẹ ṣe àlàyé bí wípé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná jagunjagun ní tí wọ́n bá ti lọ sójú ogun kọ́ lọ jagun, wọ́n máa ń ṣe fàájì, wàláhì kò rújú. Tí wọn ò bá ti lọ sójú ogun, ẹ bá mi fi àmì sísàlẹ̀ underline, tí wọn ò bá ti lọ sójú ogun lọ defend ìlú wọn, Ààrẹ máa ń ṣe gbogbo ayé. In fact nínú compound Ààrẹ, wọ́n máa ń sè, wọ́n máa ń sọ 24/7 ni. Wọ́n lọ sójú ogun, wọ́n lọ sójú ogun, wọ́n máa ń sè, wọ́n máa ń sọ. Ìlú máa ń rọ́pọn lápọn lábẹ́ ní jó ní oríṣiríṣi ayẹyẹ. Ààrẹ máa ń ṣe fàájì, gbogbo wa la mọ̀. Ṣùgbọ́n ìwọ náà ti parí ẹ̀. Abdulganiyi Ige Adams, Ọlọ́run mẹ́ta lọ́kan, Abdulganiyi Mùsùlùmí, Ige ìyẹn ti Yorùbá. Adamu, mélòó ni mo pè é? Mẹ́ta ni. 3 in 1. Ṣé Ọlọ́run 3 in 1 tí Ganiyi Ige Adams ń sìn, ṣé kò tó farati, kò tó gbójúlé, kò tó fẹ̀yìntì?
kó ṣàánú ọmọ kóòtù àjíire. Mo ní ìbéèrè ní o. Nígbà tó yí Ààrẹ Gani Adams wá bẹ̀rẹ̀ story sí ẹni tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá lọ sójú ogun ni o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ síbi comment section. Ogun wo ni Ààrẹ ti jà? Ogun wo ni Gani Adams tó ti jà tó fi àyà rọ́ báyìí fún ìran kóòtù àjíire ìran ọmọ Yorùbá? Tí ó ń ṣe wípé ní ìgbà OPC torí ìgbà tó ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò tí ì ṣe pẹ́m àbó ti ṣe nǹkan ní mi ò gbọ́ tó o bá mọ̀ jọ jẹ́ mọ́ àti ìgbà tó ti jẹ́ oyè ààrẹ kò tí ì sí nǹkan. Ok, mo mọ ẹyọ kan ó jagun kan ẹ má jà parọ́ òótọ́ ni òótọ́ lèmi like ẹjẹ́ àsòótọ́ níbi tá a bá dé. Gani ja ogun kan láti ìgbà tí Aláàfin Adéyẹmí àná tó ti fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ogun èwo bàbá ọba Ọ̀yọ́túnjí ó tọ́kúlà. Ṣé ẹ ti gbàgbé pé àwọn boys OPC faction Gani àwọn boys Gani àwọn ni wọ́n fi lóko lọ fún bàbá wa Láàfin Ọ̀wádé tí wọ́n fi bàbá ọba Ọ̀yọ́túnjí tó fi ṣọ̀run àjìjà tí wọ́n fi ẹ̀jẹ̀ tó fi ṣètùtù wọ inú pálásì. Àwọn ọmọ Gani ló fògùn lù ú. Ṣé kò tí ìjagun nìyẹn? Bó ti yẹ pé bàbá tó fi jẹ oyè ààrẹ títí tí bàbá yẹn fi wàjà ẹṣígun lórin tá à ń gbọ́ lẹ́nu ẹ̀. Ṣùgbọ́n nísìn orí ti yí ìlú ti change. Lẹ́yìn bàbá ọba Ọ̀yọ́túnjí tó ti nọlẹ̀ bẹ́ẹ̀ tó ti pa. Ogun wo ló tún rí tí Gani Adams ogun ara ẹ̀ ní o ó sì jà fún Aláàfin Ọ̀wádé náà kì í ṣe pé ó jà on our behalf. So ogun wo gangan bá mi kó síbi comment section. Ogun wo ni Gani ti jà tó wá fẹ́ tó ń ṣe patí káàkiri tó ń fi ra ẹ̀kan bí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná pé tí wọ́n bá ti lọ sójú ogun fàájì náà máa ṣe. Ṣé kì í ṣe àtijọ́ tó ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò agbádá lakọ̀rí tó ń dà kiri ilẹ̀ kì í ṣe ọ̀pálárí lọ́wọ́ ẹ̀ tó fẹ́ máa compete pẹ̀lú bàbá wa Onírìṣà kì í ṣe pátí láti rí ni. Nígbà tó wá bẹ̀rẹ̀ ẹjọ́ nísìn àwọn kan wọ́n máa ń dágbára jọ wọ́n á dọ́pọlọ jọ wọ́n á dá kinní kan fìtìnà tì jọ ìjọ tó bá ń ṣègbéyàwó àbí bẹ́ẹ̀dì àbí ìṣílé tí ò bá wá lọ kò kinní kan kò sẹ́ni tó béèrè gbogbo ìyẹn láti ìjọ tó ti jẹ Ààrẹ Abdulganiyu Adams títí dìsín kò tí ì sí nǹkan kan tó fi oyè yẹn tó fi ṣe fún ìran Yorùbá tó fi ẹ́ joyè yẹn. Orí àpèrè Aláàfin tó fi ẹ́ joyè yẹn ló kó àwọn boys kí wọ́n lọ fi ẹ̀jẹ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí kí wọ́n fi ṣòtútù kí bàbá Aláàfin Ọ̀wádé lè jókòó. Ìyẹn nìkan la rí tó jà fún orí àpèrè yẹn. Lẹ́yìn yẹn kò sí kankan tá a rí tó ṣe. Ókè ìwọ tó lọ sójú ogun tá a fà tó ti rí mọ́lẹ̀ bí igi tí òjò ti pa tán ṣáná sí tó ń kú pi. Níwọ̀n tá a ń fà bá ti ń fẹ́ bí bẹ́ẹ̀ ló ń fi rìvásì jẹ́ ló ń sá kiri ló ń sá wọnú ihò ló ń sá pamọ́. Ogun wo ló jà tó wá jẹ́ wípé gbogbo ìgbà gbogbo ọjọ́ gbogbo àsìkò pátí ni bó ti ń ṣọdún eku ló ń ṣọdún ẹyẹ bó ti ń ṣọdún ayán ló ń ṣọdún èèrà bó ti ń ṣọdún yàmùyàmù ẹ̀fọn bẹ́ẹ̀ ló ń ṣọdún igi mi ìmọ̀dún ọdún òkúta ọdún kí ló kù o tó wà láyé o tí Gani ò tí ì ṣe mi ò mọ̀ lẹ́yìn ọdún ṣíṣe tí Gani ṣe kí ló tún kù kò sí wàhálà ṣebí olóòmẹjọ rò ni ọ̀bọ ni yóò para ẹ ọ̀bọ ni yóò para ẹ o ẹ wá wo ọ̀bọ ẹ wá sọ fọ́bọ pọ̀bọ ni yóò pa pọ̀bọ ni yóò para ẹ wá sọ fọ́bọ ẹ wá sọ fọ́bọ pọ̀bọ ni yóò para ẹ mi ò pè yín lọ́bọ òwe ọ̀rọ̀ ni mo fi pa ibẹ̀ ni kọ́kọ́ la tún yìí lọ tẹ̀lé. Chair, I've changed the laws. I have an idea what is happening in the north, and nobody can drive that process today in Nigeria that I'm seeing in the politics better than me. I will work with them and I'll ensure that that unity, that security, that prosperity they desire, I will unleash it. I will commence it. And I'll show it. Shall I will work closely with people in the north. I have an idea of what is happening in the north. I have an idea that is going to have massive poverty that needs to be dealt. I have an idea to deal with the issue of education and health properly, not listen, and I'll deal with it decisively. There are few of us left running. One says he is Atiku. How many times has he been running?
always on the run. He's always on the run, and he's tired. Tell him to go and sit down. Enough is enough. The other one, that one, I think na statistic we go chop. A lie with arithmetic that never, no Indian can solve it. To mention his name is a disgrace to myself. I won't mention the name. Wrong arithmetic, wrong statistics, warehouse economy, and that's not what Nigeria needs. Baba Tinubu be bad. Ẹ wo bó ṣe bujú Àtíkù àti Peter Obi. Meho. Nǹkan tí mo rí lára Baba Tinubu pé bàbá ò kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀. Bóyá kan tó bá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ògúlùtù ni. Ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu nígboro ẹnu bàbá ò wà láyé. Ọmọ ọkọ ni yín sà. Kò tí ẹ ṣe ti ilé ìtọ́sọ fún Peter Obi. Arithmetic, mathematics tí ò add up. Ṣó máa ń wo interview Obi. Mr. Peter Obi tó lóun fẹ́ lọ build north. Peter Obi fẹ́ fi ilẹ̀ Yíbò lẹ̀. Ó fẹ́ lọ build north. Àwa láti wà. Ó dẹ̀ ṣe gómìnà for good 8 years ní Anambra. But today, after Mr. Peter Obi governed Anambra for good 8 years as a governor, they asked them, did you build any school for your people in Anambra? He said, no, but I cut the grass. Okay, they further asked them, what are the agenda? What do you have to offer Nigerians in 2027? Sorry, if you become Nigeria president, how are you going to solve electricity problem? Before he said he has a plan. He's not going to leak it out. But now he said, no, 4 years is never enough for him to give Nigeria 24/7 electricity. Hey, so far so good. There is nothing, absolutely nothing tangible from his interview that he has to offer Nigeria if eventually become a Nigeria president, including Atiku. The only thing all of them are going there to do is to remove Tinubu. That is the only agenda they have. Hey, my Igbo people. Biko, I dey beg all of una. May una draw this man enter house. May una lock door for Ramu. Because this man go finish una. Okay. I may be arrested for speaking the truth. Former Chief Security Officer to late Head of State General Sani Abacha, Major Amsat Al-Mustafa, retired, has said he may be arrested for speaking truth about Nigeria state. Every child in street to elite, no state of Nigeria is in sorry state. State of North is totally hopeless. Speaking truth is meant to patriot. People who praise sing leaders in power are decent, he said. This system is rotten. They don't care about their future. Those in leadership position don't even understand what leadership is all about, he added. He slammed Northern governor for shunning lectures from sacrifice to strategy. This alone ought to make all governors in North be there as early as 8 a.m. They don't have thinking. They don't have sacrifices. They don't understand. They also have no strategy. Al-Mustafa nígbà ayé Abacha ó ló sọ̀rọ̀ yìí o. Ipe North is hopeless. North it is scatter. Kò sí nǹkan kan, nothing is functioning in the northern part of Nigeria. Ó ti become a dead zone. The only thing tá ń gbọ́ láti North is terrorists. Jihadists.
jihadis, terrorists, jihadis, boko, boko, boko. ISWAP, ISIS, Lakurawa, Semama, Wulo, Wulo,